ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like kí ẹ subscribe kí ẹ lè máa jẹ́rọ àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá a fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí àwa kì í sọ. Èyí tá a bá rí gan-an a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́ yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Àwọn alábọ̀dé tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù, wọ́n yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà nínú igbó. Àbọ̀dé yìí wá ní agbára, tí ẹ jẹ́ ká bẹ̀rù ẹkùn tó gbà kan tẹ̀fisáré yìnbọn sí ọmọ Adéyẹmọ, tẹ̀fisáré kọjú ìbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Tí ẹ jẹ́ kó pẹ́ ẹ jẹ́ kó jù, Sunday Adéyẹmọ Ìgbòho ṣà, ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe. Àdìsá, aburú kan ò ní ṣe ẹ́ bàbá mi, ò ní ṣọ̀fọ̀ ò ní ṣòfò, àní wá ẹtì ò ní dẹni àwátì. Àwa náà mọ̀ pé máa ṣe bẹ́ẹ̀, àwọn ẹni ibi èèyàn òfò, àwọn olórí ibú ẹni ìyà tó bá tiẹ̀ wá ní kó lọ yìnbọn fún gbogbo èèyàn, ó tiẹ̀ wá wọ ọjọ́ kan ìjọ̀kan, ọjọ́ kan ìjọ̀kan tí ọmọ Adéyẹmọ dìde nínú comfort zone ẹ̀, nínú ilé ńláńlá, nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì, tó dìde tó ní ó tì ó, àníran wọn nípa ìran òun sẹ̀, tó ní wọn nípa ìran òun mọ́ sẹ̀, tó wá dìde fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Èló ni wọn ò bá àfi lọ olórí burúkú ẹni òfò ẹni àdánù ọwọ́ rẹ̀? Èló ni wọn ò bá àfi lọ ẹ́? Èló ni iye tí wọ́n fún ẹ tí wọ́n ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣà òun ni kò lọ kọjú ìbọn sí? Ó dẹ̀ gbà láti ṣe ẹ̀rọ òde ẹ̀bá ẹ́, ó dẹ̀ wọ́pọ̀ kàn lè sọ́kú lójijì, ẹ̀rù ọba ẹ́ wípé bó ṣe yìnbọn yẹn mọ́tò kan lè pa ẹ́ dànù. Náà mo kàn ń béèrè ní ìwọ tí wọ́n ní kó lọ yìnbọn Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tó lè lọ yin ìbọn yẹn, ẹ̀rù òde ẹ̀bá ẹ́, ó wò pé igi kan lè wọ́ pa ẹ́. Náà èmi kàn ń béèrè ní ó wò pé o kàn lè máa lọ kí àjàgbá ejò kó kọlu mọ́tò Dangote, ó kọlu tírélà Dangote, kí Dangote wá kọlù ẹ́, ó dẹ̀ ró bẹ́ẹ̀, ó kàn sí ẹ̀ wò pé ayé ẹ̀ kàn lè bàjẹ́ mọ́ wa lọ́wọ́. No, ó ríro wípé tí ẹ kàn lè yẹ káyé ẹ kàn fọ́ kí tí ẹ kàn dàrú, ó ríro àbí wọ́n fún ẹ lówó ó dẹ̀ gbà, àbọ̀fẹ́ ló ṣe, ṣọ́fẹ́ ló ṣe, ó dojú ìbọ̀kan Àdìsá. Ó dẹ̀ jọ ìrù ẹkùn, wọ́n dẹ̀ sọ fún ẹ pé ìrù ẹkùn ò ṣe fi lájá lọ́wọ́, ó dẹ̀ jọ ìrù ẹkùn, ó dẹ̀ láyà débi wípé ó lọ yìnbọn sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Ó dẹ̀ ọmọ kọjọ́ ìrù ẹkùn àbí wọ́n ní wọ́n ń lọ sí oko láti lọ gba àwọn èèyàn wa kalẹ̀, ó dẹ̀ tẹ̀lé wọn, ó dẹ̀ dénú igbó. Sunday Igboho dẹ̀ jọ àgbọ̀nrín lójú ẹ̀ àbó jọ òkété. No, bó ṣe ń wo Sunday Igboho yẹn ó jọ èkùlù tó kàn lè yìnbọn lù, ó dẹ̀ yìnbọn lù gbà ò. No, ó dẹ̀ wá wò wípé àwọn obìnrin kan máa bọ́ sí òwò àdè máa wọ̀n ẹ́ lépè. No, ó ríro nípa àwọn kan máa sọ ọ̀rọ̀ ìbànújẹ́ sínú ayé ẹ̀ láti máa stamp ẹ̀ tí ó dẹ̀ máa stamp pa tí ó dẹ̀ sí option pé ó máa wú yọ láyé ẹ̀, ó dẹ̀ ró bẹ́ẹ̀. Tí ẹ máa ta o, àwògùn gbọ́, tí ẹ máa ta àti ẹ máa ipò ó tiẹ̀ dojú bọ̀kọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà. Èló ni wọ́n fún ẹ tí òòrò ijọ́ tí màlà kí lórúkọ eléyín dógún yìí, màlàmí eléyín ẹ̀ẹ́dógún yìí tó gbé owó lọ bá Sunday Igboho ní Kútọ́nù, ó dẹ̀ ro tí òòrò ijọ́ tí wọ́n gbé hard currency lọ bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣà pé hard currency ní o ta ìran Yorùbá fún wa, tó dẹ̀ ní rárá o, tẹ́lá máa pàwọn sí Kútọ́nù yìí, ẹ pàwọn sí Kútọ́nù, owó onítalẹ̀ Yorùbá. Ó dẹ̀ wá ro ọjọ́ yẹn, ó ro ọjọ́ tí Sunday Igboho sọ wípé òun máa lọ Sunday, mo ní kán fi ẹlẹ̀ wọn ò fi ẹlẹ̀.
òun á lọ bá Ọlọ́run sọ̀rọ̀ máa fi ẹlẹ̀ tó dẹ̀ ìyá yẹn dẹ̀ jáde láyé ó dẹ̀ rántí pé májọ̀kú májèkú lólókùn tá à ń sọ fún ìyá Sunday Igboho ò lè ṣe pandoyàmù sí kó lọ gbé fún ìyẹ́ kò pọ́síbù mọ́ ó rántí pé ìyá Sunday Igboho ò lè jàmọ̀lá mọ́ ó ọjọ́ tí ìyá tó máa ń jókòó tó máa ń sọ̀rọ̀ lára wọn pé ìyá Sunday Igboho àti Sunday Igboho ń sìn ó ti dojú àlà ó dẹ̀ ró bẹ́ẹ̀ gbogbo ló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ògùn kan máa dédé pa ẹ́ ni Ọlọ́run ó yìnbọn sí Sunday Igboho ó dẹ̀ join ìrò ẹ̀kú tí wọ́n sígbà tí Àdìsá ọmọ Adéyẹmọ wá fi ẹnu wọn sọ síta ní síta dẹ̀ máa play ẹ̀ fún yín tí wọ́n padà fi ẹnu wọn sọ síta wípé ìgbà tí wọ́n lọ sí Odòyọ park torí gbogbo ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ Odòyọ park Àdìsá ọmọ Adéyẹmọ tẹ̀lé wọn lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé Májàsọ́lá Ìgbòho òòṣà àwọn principal àwọn ọmọ school tí wọ́n rescue tí ẹ̀ mọ̀ wípé Àdìsá tẹ̀lé wọn lọ síbẹ̀ tí wọ́n dẹ̀ dénú igbó tí Fúlàní ò yìnbọn sí Májàsọ́lá Ìgbòho òòṣà táwọn tó ń jí ọmọ gbé tí wọn ò yìnbọn sí Àdìsá tó ṣe wípé àwọn tí wọ́n tẹ̀lé Sunday Májàsọ́lá Ìgbòho òòṣà láti ilé lọ ló dénúgbó ó dẹ̀ kọjú ìbọn sí bàbá ó dẹ̀ yìn bá níkùn gbáù ó tájẹ́ ìtìkùn ẹ̀ ni jẹ́ òpá àwọn kan sọ nígbà kan pé ọ̀tọ́ lọ sílé ẹ̀ kínní kan ó wá fo fẹ́ǹsì ó wá fi yarí kùn ó wá fọwọ́ kó ìfun ẹ̀ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá ń kó fún lọ ó wá kó fún láti Nàìjíríà ó wá kó ìfun lọ sí Kútọ́nù jẹ́ òpá àwọn wèrè kan sọ wèrè míì ti wá ó ti fẹ́ experiment ẹ̀ wọ́n yìnbọn ní Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà Àdìsá Májàsọ́lá bá mi ò ní kú ò ní dààmú ò ní fòrò ò ní fìtínà ò ní kó àgbákò àbúrú one word for Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn dàgbò pé fún wọn gbé tèlókè. Àdìsá fi wọ́n sílẹ̀ máa wòye wọn fi wọ́n sílẹ̀ máa wòye wọn ọ̀dà gbogbo ẹ̀ bí wọ́n gbé tèsókè fi wọ́n sílẹ̀ máa wòye wọn. kí tó lọ sọ́dọ̀ Májàsọ́lá Ìgbòho ṣàkà tó pè fídíò yẹn fún yín kí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ máa bọ́ ní alẹ́ yìí ó ṣùṣùṣùṣù ká tó wá sọ àwọn ọ̀rọ̀ yẹn ẹ jọ wèrè wo ló bí wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi à ń bọ̀ lórí ọ̀rọ̀ Májàsọ́lá Ìgbòho òòṣà àmọ́ wèrè wo ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ẹ mọ̀ wèrè tó bí ọmọ ẹrú tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́nu bí àkísà ẹ̀ńlá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ǹjẹ́ ẹ mọ̀ wèrè tó bí wèrè tó wá bí òun ọmọ ẹrú yìí àzìn ìyálà ìyàpọ̀ rí mo pọ̀ pọ̀ bàbá ẹ̀ mi ìfẹ́ mọ orúkọ ẹ o tó mọ̀ kọ́ lórí burúkú ni súnmọ́ tán fún ẹ ìwọ ọmọ ẹrú oláyàláyà lórí ilẹ̀ bàbá tiwa ó kọlù Olúbàdàn house ó kọlù bàbá wa ó tiẹ̀ wá rọ́bà ó rí àwọn ọba mi ìrọ́bà tí mo fi ṣe nílẹ̀ Yorùbá o ṣùgbọ́n Olúbàdàn olórí ibú làwọn tó bí ẹ̀ dàfà Olúbàdàn tó ń wò yẹn wọn kì í gbé Gẹ̀ẹ́sì ìyálà ó tẹ̀ tí wá gbé Gẹ̀ẹ́sì báyìí ìyá ẹ̀ máa ṣẹ́ nígẹ̀ lórí péjì Olúbàdàn bàbá tiwa ni wọ́n call out wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún eégún Olóòlù ni wọ́n call Olóòlù out wèrèrè o wèrèrè o wèrè ya wèrè débi wípé irùngbọ̀n ẹ̀ ta kókó kòrówó búrọ̀ṣì ẹ̀ tí ẹ máa yẹ lórí péjì yìí o a máa fi píkítù ẹ làwọn yẹn máa wọ́n ẹ ní èpè ayé ń bá mi ṣàwọn tó ní ẹni ó ń ṣí èrè ní àáfà wèrè làwọn tó bí ẹni àáfà ṣó ń sinwó ni ṣé kò fẹ́ da fún àwọn tó bí ẹ kò fẹ́ da fún wọn ni ó kọ́ l'Olúbàdàn out ó là kò ní da fún ìyá ẹ̀ àáfà ìyá tó bí ẹ kò ní da fún olórí ibú bàbá tó bí ẹ tí ò lè lo condom bàbá tó pàdé olórí ibú ìyá tó bí ẹ kò ní da fún àwọn méjì ó ń ṣí èrè ni ìwọ call out Olúbàdàn tiwa ọmọ ẹrú challenge ọmọ ọba
ṣó o ya wèrè rí ni àbí wọ́n wù ẹ́ kù ṣáyé ẹ bàjẹ́ ni àbí tí ìyá ẹ ta ẹ̀ẹ́dẹ́ kọ́ mi búkú yín lọ sí Saudi ẹ̀ ń ṣí èrè ni ṣé àṣetá ní Sokoto lè sọ̀rọ̀ ní Sokoto kẹyẹ lọ́wọ́ wò ní ẹ̀ ń ṣí èrè ni ṣé wèrè ń ṣí ẹ nàbí wo ló ń ṣe wèrè olórí ibú wo gan ló bí ẹ ná wèrè wo ló bí wèrè yìí ná Olúbàdàn ló ń call out ògùn fẹ́ pa àwọn tó ní ẹni tó ya wèrè ni àwọn tó ń bẹ́ẹ̀ sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bẹ́ẹ̀ sọ pé tó bá ti bí ìyá ẹ̀ rè àfà onírùngbọ̀n takókó bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó tó bá ti bí ìyá aláya tó bí ìyá ẹ̀ rè tí olóòlù bá ti jáde kó àwọn ẹlẹ́hà ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó wọn sẹ́yìn ní kó fèsì olóòlù títí yóò bá yẹ ẹ̀ ń ṣí èrè ni ṣé bá balẹ̀ Yorùbá jẹ́ fún wa ni àbí wọn olórí burúkú làbá ẹ já wèrè ni ìwọ kọ́ l'Olúbàdàn out bó ló ti wá ibo ló ti wá àfọ ní green and blue àfọ àtọwọ green and blue bó ló ti wá wèrè wo ló bí wèrè yẹn náà ó ya wèrè ni ó ń kọ́ láti Olúbàdàn ẹ̀yin àfọ ẹ ti ń sínwín o gbàtúmọ̀ sọ́jọ́ kìíní àná wọn lọ́bù ṣìlámù gbẹdẹ pé bú ṣìlámù nígbà yẹn ṣojú yín kí n clear pé wèrè làwọn pípù yìí ẹ ṣàṣe pé lórí burúkú ni wọ́n ìwọ kọ́ láti Olúbàdàn ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé ẹ̀ ó máa bàjẹ́ ni ẹnu ẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹpọ̀n tí ẹ máa yẹ̀ ní sẹ́ẹ̀ tí ẹ máa fọ́ lójú ni ẹ̀yin ará Sudan ẹ ti ń bọ̀tà ń sìn kọ́ bọ̀tà ó ní káwọ́là bó ló ti gbóni kádà sípò ti wá káwọ́là lóun wá láti Sudan kí lórúkọ ẹ̀ èyí tó máa ń ro oṣù ká sórí ìyẹn lóun wá láti Gambia bíbo lóun ti wá ẹ wọ́n láti Senegal káwọ́là wá láti Senegal olóṣù kàwèrè lórí ìyẹn lóun wá láti Sudan ẹ̀yin ọmọ ẹran burúkú yìí ẹ̀yin lọ́sùn làwọn tó bí yẹn olórí burúkú làwọn tó ní yín ni ẹ̀ ń ṣí èrè nàbí wèrè ló ń ṣe yín àfà àti wàtà yìí tó kù tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa Olúbàdàn tẹ́ bá gbé gàdé Olúbàdàn tí yìí máa bàjẹ́ ni o olórí burúkú làwọn tó ní ìyẹn ń ṣí èrè ni ẹ̀ẹ́dẹ̀ kó rí burúkú yìí lọ sí Sudan kẹ́ máa lọ sí Mali kẹ́ máa lọ ya wèrè níbẹ̀ ẹ̀yin tẹ́wọ́ láti Mali tẹ̀lé màálù tó yẹ pé pọ́ńkọ́ táwọn bàbá yín yọ nídìí màálù náà tì bọ́ dì ìyá yín nítorí tí rìnrìn òṣì káàkiri àwa fún yín láyè ẹ wá wá sí pé tẹ́ ń talẹ̀ fáwọn wèrè yìí tẹ́ ẹ̀ fún wọn ní chance bẹ́ẹ̀ tí ó dún yín ẹ̀yin bàbá wa àgbà yẹn tẹ́ gbà wọ́n láyè táwọn wèrè yìí ọmọ àlè ti dàgbà wọ́n nílé tó ń tòrò ọmọ àlè bẹ̀rẹ̀ ò tí ì dàgbà pé ọmọ àlè ti dàgbà ní sàwọn wèrè tí wọ́n ti kọjú oró sí yín Olúbàdàn ló sọ̀rọ̀ síbẹ̀ yòókù ló máa pa wọn tó ní ẹ̀ ó ṣí èrè Olúbàdàn tiwa gbadé wá ẹni máa ti ya wèrè kẹ ládọjà tíá Olúbàdàn tíá ládọjà tíá ni wọ́n ń sọ̀rọ̀ sí. ó dà ògùn ló máa pa ẹ́ àfa ó dà tẹ́lẹ̀ Dangote ló máa pa ẹ́ tó bá ti bí yàrá ìyá ẹ̀ rẹ̀ àfa tí mo challenge yàrá ìyá ẹ̀ kókó kùrì sí 99 inú àtẹ náà fi 555,000 kò wá kó àwọn ẹlẹ́hàá ẹ̀ kó ní kó lọ fẹ́ẹ̀tì olóòlù títí yóò bá ta àbọ̀ fi tá à ń jẹ́ Yorùbá máa fi hàn yín ẹ kọjá wé ẹ káwọn ẹlẹ́hàá ní kó lọ pàdé olóòlù ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ fẹ́ pa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá rẹ ẹ fẹ́ pa wá rẹ fẹ́ tà fún àwọn Saudi olórí ibú làwọn wèrè rẹ o wèrè ṣe tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi ṣé ní ìgàn ọjọ́ Yorùbá báyìí ojú ẹ̀ ló lè kókókókó bí ojú adó fúrò yìí ṣé wèrè yìí jọ Yorùbá àfà ò ní gbádùn yálà ìyá ẹ̀ tó bá bí pọ̀nrí wọ́pọ̀ bàbá yálà ìyá ẹ̀ rè kó sọ̀rọ̀ tó bá bí ìyá ẹ̀ rè kó gbin ogun máa pa ẹ́ ni wọ́n ló máa dàrẹ́tì wà tá a máa ṣe nílẹ̀ Yorùbá gbogbo wèrè tẹ́ ń ṣe fún àwọn bàbá wa nígbà gbogbo yẹn ti kọjá ọ̀tẹ́ máa halẹ̀ mọ́ wọn àfa àkànlájẹ́ gbé mọ́ kẹfẹ́ rí ẹ lọ ń wọlé ológun ẹ lọ ń sọ aṣẹ́gun tẹ bá sun ẹ̀kú egun níṣọ̀ máa sun yín mẹ́kù ni ẹ ya wèrè ni
tẹ bá tẹ láti lọ sun ẹ̀kú eégún ní anywhere wọ́n á tì í lu iná tẹ dá yà máa tì í sínú ẹ̀ èyí àtẹ̀kù ètò máa jóná papọ̀ ni ẹ̀ ń ṣí ere ni gbogbo ọmọ tẹ pa fún wa iná dínà ìdá láyà di sìlámù náà láì lórí irọ́ iná dínà ìdá láyà di sìlámù ẹ fún wa lẹ̀ jẹ́ iná tẹ máa ń play fún tẹ máa ń alẹ̀ náà mọ́ àìfi náà lẹ̀ fún wa afẹ́ wọ náà èmi bí ṣe wà tí máa kú inú náà ni mo fẹ́ lọ jẹ́ kí n lọ sí inú náà tí máa lọ ṣe bábíkì fún àwọn tèmi ṣé mi nìkan ni màá wà ń bẹ̀ ni ẹ̀ ń ṣí èrè lọ́dẹ̀ sí pé olórí yín náà jí pátá ni ẹ̀wọ́ ẹgbẹ́ sọ́lẹ̀ o àwọn olórí tiwa nìyẹn o àwọn Olúbàdàn àwọn ancestors tiwa nìyẹn o ẹgbẹ́ tẹ bá gbẹ́rẹ̀ lọ́dọ̀ wọn máa fà yín dẹ́mẹ̀sì bàbá lọ́wọ́ máa bá yẹ yín jẹ́ tẹ bá ti gbẹ́rẹ̀ lọ́dọ̀ àwọn Olúbàdàn Aláàfin Ọ̀ọ̀ni Olúgbọ́mọ bàbá mi àwọn ọba tó bá ti gbẹ́rẹ̀ níwájú wọn a máa fa ajípátá ọ̀gá yín a máa fa fms bàbá a máa ní kó mú yín kí ti yín tẹ̀ olówó Èkó wà ń bẹ̀ o kò sí rìlẹ́ǹtì o ẹ̀yin wèrè ló ń bá ms bàbá kó wá ṣe debate ní London ẹ̀yà aláìní iṣẹ́ akéwù tọrọ jẹ London ẹ̀ mọ̀ pé shift la máa ń ṣe níbẹ̀ ó ní tàyọ̀ tá a máa ń lọ síbi iṣẹ́ ẹ̀ mọ̀ pa a ní time for everything a ní schedule ẹ̀yin oníranù ẹni òfò yìí ẹ bá kọ́ntínú bá máa bẹ̀rẹ̀ sí máa rìpọ́ọ̀tì yín orí bú yín yẹn Nàìjíríà lè máa gbórí burúkú yín yẹn dúró sí àwọn ọmọ yín tó bá wà bí bàbá ní kan kó wọn bá yín Nàìjíríà ẹ ń ṣí èrè ni ẹ ti ya wèrè ni Olúbàdàn wé ogun máa pa ẹ́ àfà lẹ́ẹ̀kan sógun tó máa pa ẹ́ lẹ́ẹ̀kan sógun tó máa pa ẹ́ sẹ̀ olórí bu kí ló ń kọ wèrè yìí ogun máa pa ẹ́ máa pa yá ẹ̀ bàbá máa bá ẹ̀ ogun máa pa ẹ máa fà yín ms bàbá bá wàá rún wọn èèyàn máa jí pátá burúkú yìí táyé yín bàjẹ́ ní pátá pupa lè lọ jí ẹ lè jí pátá white ẹ bá jí pátá white yẹn ó tún lè mú change díẹ̀ wà ẹ lọ jí pátá pupa yẹn bẹ́ẹ̀ ló lọ́wọ́ pátá pupa èèyàn olórí burúkú ọmọ ọ̀fọ́n olè burúkú yìí èèyàn ẹni òfò wá sọ̀rọ̀ sókè káyé bẹ́ẹ̀ gbọ́ kí tẹ́lẹ̀ bá bàjẹ́ lọ́wọ́ àwọn Yorùbá o ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bí okùn ẹ̀kún ní kúlíkúlí lẹ́tẹ̀ oníwájú kogokogo bí ẹ̀ ń lùlù àgídìgbò olóòṣì kò jẹ́ yàkòjọ bàbá dísì ilé ọmọ ẹ wo ojú olójú bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ìmú ló fọ́nká bí iná wẹ́dà yìí olórí ibú ọmọ etí ẹ̀ ló ta kété bí ṣọ́ọ̀ṣì oko yẹn kò dá kò ṣáájú onímúkọ ẹ mú sọ̀rọ̀. a ní òsì kan pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn. olùbàdàn bàbá ẹ̀ kò sí bàbá yàrá ìyá ẹ̀ tó Olúbàdàn bá jẹ́ bàbá ẹ̀ ni wàá mọ̀ wípé ìṣe máa bá gbàlagbà sọ̀rọ̀ Olúbàdàn kì í ṣe bàbá yàrá ìyá pọ̀ ní mọ̀ pọ́n náà kú bàbá ẹ̀ ẹ̀yin ọmọ òṣì burúkú yìí tẹ́ bá ti lọ ra àwọn tẹ́ bá ti ń dún àwọn ìyá aláṣọ ẹ ti lọ kọ́pọ̀ plane sí lọ́rùn ẹ bá ti ní agbádá bíi méje máa sọ̀rọ̀ ayé dàgbàlagbà tọ́ bá máa wo èjì wèrè yìí ní sí ó lè má tó last born Olúbàdàn ẹ̀yin ọmọ ẹran burúkú yìí òun kọ́ làtò olóòlù wèrè o ìwọ kọ́ làtò olóòlù tó bá bí ìyá ẹ̀ rè mo dọ̀bù challenge yálà mo triple challenge kan ní mo fọ́ kun ẹ̀ kó ẹlẹ́hàá ẹ̀ ní kí ìyá ẹ̀ náà tẹ̀lé wọn ẹ lọ fèsì olóòlù ayé yóò bá bàjẹ́ lọ́wọ́ wa àṣà àti ṣe tiwa ni ọmọ eléégún ni wá arógbòjò ni wá ó fẹ́ máa kó wá kọ́ làtò Olúbàdàn òkú ọkọ̀ aláló máa pa ẹ́ lẹ́ẹ̀kan sí àfà ẹ sọ̀rọ̀. olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá a ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣiníkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026 pé gbogbo ẹni tó bá sì jáde ẹnìkan kan má ṣe fídíò olóòlù o ẹ má rìkọ́dù ẹ má ya píktọ́ rẹ o pé bàbá wa Olúbàdàn níùsì sọ wípé ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. níùsì sọ pé àwọn náà wí bẹ́ẹ̀ kọ́ Olúbàdàn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọmọ aládé Olúbàdàn fún ara wọn ni wọ́n sọ Ládọjà bàbá mi Ọládọjà àwọn ni wọ́n sọ pé wọ́n bá bí fùrọ̀ yá ńlá ìyá ẹ̀ rè ní kí àwọn ẹlẹ́hàá ẹ̀ síwájú kí ìyá ẹ̀ ẹlẹ́hàá bàbá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ fèsì olóòlù ìyálà ìyá ẹ̀ kó síwájú káwọn ẹlẹ́hàá ẹ̀ kẹ́kọ̀ọ́ rí burúkú aṣọ ìkísà yìí yẹn kẹ́lọ́ fi pàdé olóòlù òkú ló máa pa ẹ́ sọ̀rọ̀. tó lóòlù bá fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹ̀sìn títí ẹ̀
àti ìlànà rẹ̀ kò túmọ̀ wípé ká fi create inconvenience fẹ́lómi nínú ayé. aláyé bàjẹ́ ọwọ́ rẹ̀ tí gómìnà bá sọ wípé wọ́n fẹ́ ṣe environmental sanitation tó máa ń ṣe ní every month pé kẹ́nìbọ̀dì máa jáde ṣé ìyá ẹ̀ lè jáde tí ògùn ò ní pa ẹ̀ nì. kí ni fáàrí fúnra ẹ̀yin wèrè yìí lọ́sọ̀ pójú yín ò tó tà kí ni fáàrí ilé ìyàgbẹ́ yìí lọ́sọ̀ pójú yín ò tó tà tójú bá tó tà kí lẹ̀ máa ṣe tólóòlù bá jáde kí ni ìyá ẹ̀ lè dá ṣe kí ni olórí burúkú ẹ̀ lè ṣe tólóòlù bá jáde náà ó ya wèrè ni sọ̀rọ̀ olórí ibú. ẹ bá fún wọn nímọ̀ràn pé tó bá yẹ pé dandan ni pé tó bá ti jáde anybody ò gbọdọ̀ rí wọn ò ṣe lọ́nu gbọ́kàn kọ́ lọ jáde ńbẹ̀ kó lóye wákàtí tó fẹ́ lò ó rìn kiri nínú gbọ́nbẹ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kẹ́lẹ̀ jọ jó ńbẹ̀ kẹ́lẹ̀ ra wọn lẹ́gbàá ńbẹ̀ kẹ́sì àyọ̀ tẹ́fẹ́ ṣe ńbẹ̀ kẹ́sì parí ọdún wọn sínú igbó yẹn kẹ́lẹ̀ bá. olórí ibú ọwọ́ ààrẹ máa ti Sudan wá sọ fún àbájá máa tó ilẹ̀ tiwa bàbá bàbá ẹ̀ máa ti Mali wá ẹ̀ bá wá ṣàlàyé fún wa báyìí máa gbégun tiwa jáde wọ́n rí mọ́ pé pọ́n ẹ̀ máa ti Senegal wá ẹ̀ bá wá ṣàlàyé fún wa báyìí máa tó lẹ̀ wa Tinubu bá bí ẹ̀ kó lóòlù fẹ́ jáde challenge olóòlù àbí kò kórí burúkú ní kẹ́ kórí burúkú ní lọ sáwọ́dì ṣé tí tábìlì ṣokó tó bá sọ̀rọ̀ pé kékeré kan máa jáde ṣe máa jáde ní ẹ̀ ń ṣí èrè ni wọ́n kọ́ láti Olúbàdàn ok báwo rí wọ́n máa bí ìyá ẹ̀ rè ká gbẹ́kúra 99 fún àwọn ìyàwó ẹ̀ bí kan lọ fèsì olórí. afárá ni aráàlú kò bá bẹ́tà so nísìnyí tẹ́nìkan bá ń travel lọ tó wọ́n mọ̀ pé wọ́n ní olùkọ́ fẹ́ jáde àbí ìlú Ìbàdàn ti dóko ní ìlú Ìbàdàn mọ́ ní Ìbàdàn ní Áfíríkà wọ́n mọ̀ Ìbàdàn ní Nàìjíríà wọ́n mọ̀ Ìbàdàn ní South West wọ́n mọ̀ ìlú tó tóbi ní Ìbàdàn Ìbàdàn ṣe wá di ìlú tí wọ́n tún sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ jáde pé eléégún kan fẹ́. wọ́n tó bí bàbá ẹ̀ wọ́n rí mọ́ pọ̀ pé yálà yà bàbá ẹ̀ olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ tó bí ẹ tí ò kọ ẹ̀ wọ́n tó bí fúrọ̀ yálà ìyá ẹ̀ ni olóòlù ti ń jáde nílẹ̀ Ìbàdàn tí pẹ́kẹ́ ò gbìn tí mímì kan ò mì tó máa bí ìyá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. jáde ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n create problem sínú ìlú yẹn ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Ìbàdàn ìlú àwọn àfáàsì ní ìlú Ìbàdàn. Ògùn ló máa pa ẹ́ o tó pé ìlú àwọn àfáà ní ìlú Ìbàdàn ìlú Ògúnmọ́lá owó kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà ìlú Àjàyí ìlú Ìbíkúnlé olóògbòdò kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn ọmọ agbọ́sásá máa sọ ọmọ agbẹ́yẹ̀yà máa yà ṣé kúrẹ́ nínú fi lọ jagun Ìbàdàn àfáà ò ní gbádùn ó ń ṣí eré ní ìlú àwọn àfáà wo ní Ìbàdàn pẹ́ńtẹ́ẹ̀tọ̀ wọ́n yẹn ti kọjá o tẹ bá gbé wèrè wá nísìn tẹ bá gbé gẹ̀ẹ́sì lọ́wọ́ yìí ó máa ṣẹ́ nígẹ̀ burúkú ẹ̀ ń já wèrè ní ìlú àwọn àfáà ní Ìbàdàn ìlú àwọn àfáà kọ ìlú àwọn lèmọ́mù ni ṣe mú láwọ àníkẹ́ mú lọ bọ́ Olúbàdàn lọ ní ààfin èèyàn bá wa tẹ máa ń lọ́tò sẹ́yìn àwọn ìmáàmù ní ọjọ́ iléyà pété wọn lọ tò sẹ́yìn wọn wá ní àáfàá ní bàbá ọba ẹ máa lọ tò sẹ́yìn wọn ẹlẹ́rìí kíbẹ̀ èèyàn bá wa ẹ wálé o ẹ wálé gidi gan àwọn ọmọ ẹrú ìfẹ́ tó fẹ́ sọ yín dẹrú ni o ìlú àwọn àáfàá ní bàfẹ́ èwo ẹni òfò àwọn bàbá wa tó ń gbà sílámù gbà yẹn Ọlọ́run jẹ́ kó fi 100% wà nínú sílámù àwọn bàbá ọmọ yẹn ń ṣe sílámù wọ́n ní àwọn àpótí inú ilé àwọn bàbá wa lápótí aláàjì bàbá wa wọ́n lápótí wọ́n ní wọ́dúrópù wọ́n ní kọ́ńbọ́ọ̀dù nínú ilé àwọn bàbá wọn tó mí wọ́n gbé sínú ẹ̀ ní Yorùbá àwọn náà máa lọ sí mọ́ṣáláṣí níjọ́ Friday tó bá dijọ́ Saturday tá ti lọ sí pàtí tá lọ ṣe fàájì tó bá di Sunday wàá rí Yorùbá ní church tó bá yẹ dijọ́ Monday tó fẹ́ bọ Ògún wàá rí Yorùbá ń bẹ̀ ẹ̀sìn táwọn agbára Yorùbá ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìdùnnú ni ẹdẹ ni wèrèdé onílé tó ń tọrọ ọmọ àlebẹ ni ò tí ì dàgbà pàtẹ́ ti dàgbà ń ṣe orí burúkú ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé Islam yẹn kọ́ làwọn bá ti wá ṣe ẹ̀yin olójú kankan kan bí ojú adófùrọ̀ yìí wọ́n yẹn ń ranjú wọ́n ti mú kú mu wọ́n lè mu gọ́tà wọ́n lè mu omi gọ́tà àwọn oníkẹ́míkà ti po kẹ́míkà pòjú àwọn aràn anábìnrin apani ẹ̀ ń já wèrè ni ẹ̀rẹ́ panẹ̀ Yorùbá àwọn báńdíìtì
Ànábì ní apá ni o Ànábì ní apá ni o Ànábì ní ẹja wèrè ni ẹ lọ máa pa àwọn fámílì Ànábì níbi tó wà lọ ẹ ṣì sọ̀rọ̀ wèrè. inú àwọn ẹlẹ́sìn àwọn tẹ́ gbàgbọ́ yé tí kìí ṣe ẹ̀sìn jẹ̀bùjẹ̀bù lọ́jọ́ láíláí ní Ìbàdàn tí ń jẹ́lu mímọ́. olórí ibú. ẹ dákun bàbá wa Olúbàdàn. bàbá ẹ̀ wo lolúbàdàn. bàbá wa Tinubu ẹ bá yájú sọ̀rọ̀ yẹn o. torí bẹ́ẹ̀ nìkan bá wà lórí ìrìn àjò tó wọ̀n mọ̀ Ìbàdàn sẹ́ńtà ni láti kọjá sọ́pọ̀lọpọ̀ ìlú nínú ayé. tẹ́lẹ̀ kọ́kàn wa máa kọjá lọ́nu tọ́ọ̀bù àbí kíní kan àbí ń wọkọ̀ lọ́bì kan mọ́tò jálẹ̀ níbi kan fẹ́ wọ mọ́tò mi kẹ́ wá lónìí ti dé o ṣé wàá pa obìnrin tí ń lọ tó wọ̀n mọ́ kankan ni. ẹ̀sìn tẹ́ fẹ́. inú ilẹ̀ Yorùbá wọn ò kí ń pààyàn bẹ́ẹ̀ parọ́ fún wa nìyẹn má bá mi lóye àbí kí ló kọ́ bàbá oní àyàmàtàǹgà ẹ̀ parọ́ orí burúkú fún wa nìyẹn àwọn náà ní ìwùdù yẹn wọ́n yẹ parọ́ òfò fún wa nìyẹn wọ́n bá ti wọ́tọ̀ ẹṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá báyìí ó máa ń pààyàn ni wọ́n fi kíní kan bọ̀gún ẹ lọ tó ti ń ṣe orò ní ilẹ̀ Yorùbá kọ́tọ́ bí bàbá ẹ̀ tí wọ́n ti ń ṣe orò nílẹ̀ Yorùbá ẹ lọ mú bí wọ́n ti ṣe orò tó nìkan wá ní fámìlì nǹkan o ó bóró lọ rí ẹ parọ́ irọ́ tẹ pa fún wa yẹn wọ́n máa gbé yín sípè sí láéláé ẹ parọ́ fún wa ẹ dì monetize àwọn bàbá wa fún wa. kíní kan wọ́n bọ̀gún wọ́n gé orí ẹ̀ ẹ sọ fún wa ẹni tó gbẹ́tọ́ ti ń gbé orò ẹni tó bá orò lọ rí ẹ sọ ẹ mú fún wa ẹ mú ìdílé yẹn jáde pé ìdílé yìí o pàtó ń ṣe orò nílé báyìí lọ́dún báyìí o àwọn èèyàn ti gbówó kalẹ̀ ọ̀nà máa fún yín ní 100 million làwọn oníṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ pé ẹ sọ fún wa ẹni tí orò ti gbé fámìlì ẹ̀ rí tí wọ́n pa ṣùgbọ́n yìí live and direct ni Ànábì ní apá ni Ànábì ní apá ọ ni àwọn Ànábì ní apá ọ ni Ànábì ní apá ọ ni ẹ lọ pa wọn wọn dì wọn yìí ní Saudi ẹ̀yẹn ní òfò ẹ̀yìn òṣìṣkò ọ̀sìnwó ènìyàn with ọ̀sìnwó religion ẹ̀yẹn lẹ́sìn apààyàn Ànábì ní apá ọ ni lè máa pààyà yín lọ́hùn. Sorry, if you want to watch me watch the video ẹ máa bọ̀ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube má bínú mi ò ní máa show mi ò ní máa gbé fídíò káàkiri mi ò ní máa ṣe fídíò máa ṣe show kí n máa náwó sí orí TikTok mo ò lè máa ṣe ni ẹ má bínú torí Ọlọ́run mo ò fi ṣakọ ẹ máa bọ̀ ẹ bá wo show yìí ẹ bá wa like ètò ẹ bá wa tọ́tọ́ pọ̀ lórí show yìí ẹ jẹ́ kí show yìí rẹ ṣí ẹ tájú wèrè yìí ẹ tájú olóṣì ẹlẹ́nu jọ̀ngàn bí okun ẹ̀pọ̀n yìí ẹ tájú ẹ ẹlẹ́nu bí àkísẹ́ ẹlẹ́yìn ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ èyí nìyẹn bíi ṣọ́bìrì bàbá Súlè ẹ tájú olóṣì yìí fún mi ẹlẹ́gẹ̀dọ̀ yẹn jẹ́ kó rìn kó dọ́dọ̀ ẹ̀ táwọn wèrè bíi tiẹ̀ ẹni òfò ààrẹ náà nìyẹn Sunday Igboho tó ń gbà wá lẹ́lẹ̀ Yorùbá ó wọnú igbó ẹ lọ yìnbọn sí wọ́n lọ yìnbọn fún olóyè Sunday àwọn lọ yìnbọn lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ẹ̀rù ọba yín o ẹ yá wèrè gan o olórí ibú yín ẹ lọ kọjú bọ́ sádìsá ó dà Olúbàdàn tó ṣe ẹ̀bú orí mi gbóná pẹ̀lú ẹ̀ òbú Olúbàdàn àbí okọ́là àti Olúbàdàn okọ́là àti Olóòlù ọmọ eégún lè ní ọmọ eégún gbogbo taṣọ ọmọ eégún méjì àpínní méjì ọ̀lẹ́lẹ́wẹ̀ mẹ́fà ọmọ eégún wọn nà mí lọ́rẹ́ ṣe bọ́ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan ojú ọwọ́ ni mí olóògbé tó máa bí egúngún ó kọ́ làtọ̀ bàbá tèmi ògùn ló máa pa ẹ́ àwọn bàbá tèmi ló kọ́ làwùtù ó kọ́ làtọ̀ bàbá tèmi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ imú ẹ̀ tó fọ́n kábínà wẹ́dà ni olóòṣù ẹni òfò kó yàwó àtàwọn ọmọ yìí ní kọ́ lọ fèsì olóòlù máa jáde gbọ́dọ̀ bí ìjà ẹ̀ rè tó máa bí kùnrin gbọ́pọ̀ balaba bá ẹ̀ rè kó ìyàwó ẹ̀ ní kó lọ fèsì olóòlù. tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ rí wọn yẹn ẹ jẹ́ kẹ́ni wọn lọ sí nínú gbọ́ níbi tẹ́nìkan ò tí ń lè débẹ̀. inú gbé yàrá ìyá àìmọye nǹkan làwọn yẹn máa ń ṣe àwọn yẹn máa ń gbẹ́bọ ẹni tí ń gbẹ́bọ oníbẹ̀ kẹrí òun àbí yóò gbé ní kọ̀rọ̀. ẹ torí àgbẹ̀bọ ní kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba ìṣẹ̀ṣe ògbé kọ̀rọ̀ mọ́ o ẹ̀bọ́jà gbangba láti máa gbẹ́bọ ní sọ máa gbẹ́bọ ní gbangba a máa ṣọdún ìṣẹ̀ṣe ní gbangba a máa bọ fún ní gbangba kó o sọ́ọ̀ṣẹ̀ tó ń gbé kọ̀rọ̀ mọ́ àwọn ẹlẹ́ ti dé ọ̀rẹ́ gbalẹ̀ wọn o ẹ̀wọ́n yẹ orin ràdàràdà orin jákujàku ó ti ó ń rìn mí láyà gbọ̀ngàn ṣé ń wo ìkànnì ti fún báwo àwọn ibà àwọn ọmọ Saudi irun gbọ́n wọ́n máa yá wọ́n máa fi oil sí a máa dún a máa guilt a máa shine nígbà a máa shine báyìí lẹ́wọ̀n gbogbo yẹ takoko olóòórùn àtọ̀ọ́lé bí irun gbèsè takoko náà nínú abẹ́ẹ̀ṣẹ̀ máa takoko nonsense onídọ̀tí sọ̀rọ̀ gbèrè. ẹnì kan sọ pé kí ẹni tí ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ọmọ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ àlélẹ́ra kò láyé àti dọ̀gbọ́ra wa ń bẹ̀
àmọ́ ẹ má fi ẹ̀sìn tẹnìkan ní aráàlú lára tí wọ́n dẹ́rù bà mí torí bàbá wa Lámídì náà pè yín Ọlọ́run kó bá wa sọ yín kó bá wa wà pẹ̀lú yín ẹ dákun ẹ bá wa kíyè sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa jẹ́ ọ̀rọ̀ tí ó dà lúrú ẹ dákun bàbá wa Olúbàdàn ọlọ́ba wa kíyè sí o ẹ bá wòye sọ̀rọ̀ yẹn dáadáa kó má bàa create problem ìlú pọ̀ nínú ayé tí wọ́n ti ń gbégún wọ́n ń gbégún lóríṣiríṣi ìlú wọ́n ń gbé láwọn environment wa yìí náà àti bí ìgbà tá a rí ni wọ́n ń gbégún ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbé kálukú wọn ń ṣe tiwọn aráàlú náà ń ṣe tiwọn ẹ wá fẹ́ẹ́ fẹ́ gbégún kí wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ jáde tóbìnrin bá fẹ́ rọbí ńkọ́ tó ìjẹ́ pé di only hospital jẹ́ fẹ́ gbé lọ eré àbítọ́ ló lù ú gbà kọjá ni ṣé kóbìnrin yóò kú sórí ìrọbí ni. Òpònú lọ wo fídíò tí ó wà lórí Jeff Owólẹ́wà nígbà tí ìyá àbẹ̀ ní agbọ́n tó lọ ṣe tíátà tó máa ń ṣe wọ́n nígbà tí àwọn olóhùn jáde Yorùbá we are accommodating ìmí àti dájú lẹ́kẹ̀yìn wèrè yìí wọ̀ wá láàrin dójúbolẹ̀ èmi ti pàdé olóró lábẹ́òkúta tó ń bọ̀ báyìí èmi àtọ̀rẹ́ mi Ọlábísí lórúkọ ẹ̀ àjọgbé church street ni mo àpàdé àwọn olóró lóòrù a lọ sí pátì ni ọ̀rẹ́ kọjú báyìí àtẹ̀tí ni wọn kò ṣe pé fún wọn ni wọ́n dé ìyá kan ló sáré wá bá wa ó yẹ kọjú sígbó tó fi kọjá lọ ìyá rẹ̀ dó sẹ́yìn wa ni wọ́n ṣe orò tí wọn ni wọ́n ń ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe ni ìyá rẹ̀ pàdé ẹ̀ ń sì gan àlè mọ́ ọjọ́ bẹ́ẹ̀ orí wa lórí mi lẹ́nu tí mò ń sọ̀rọ̀ ẹni wá fẹ́ rọbí nǹkan nínú ayé coronavirus àwọn èèyàn rọbí sáwọn èèyàn ò bímọ lọ́nà ẹ má jáde ò sáwọn èèyàn ò bímọ ọjọ́ environmental sanitation tó máa ṣe ní every month sáwọn èèyàn ò kí ń bímọ tó bá wá ń bọ̀ sí àwọn bàbá wa Arẹmọ ni wọ́n tẹ̀ parọ́ fún wa kó ń pààyàn jẹ ẹ má lọ lù yín o wọ́n máa pa yín ni o wọ́n máa jẹ yín ni o ayé yẹn ti kọjá àwọn ìyá wa bọ́ọ̀sì tàbí wọ́n máa mú kò sí ìyàtọ̀ tó mẹ́jẹ olóríire làwọn ìyá wa abiyamọ ni wọ́n olójú Arẹmọ ọlọ́jà Arẹmọ ọlọ́mọ Arẹmọ àwọn ìyá dáadáa ẹ parọ́ fún wa irọ́ bá ti ń jẹ ẹ fi rọ́tàn wá ẹ̀yin ọmọ Mali ọmọ Senegal ọmọ Sudan ẹ̀yẹ lẹ́rú olóṣù kàwèrè lórí ẹ̀yin ọmọ Senegal ẹ wá parọ́ fún wa irọ́ yín ti já ẹ lọ sí ìlú ajé pátákẹ́ ẹ lọ jí pátá red ẹ lè jí pátá white bí ẹ lè rí ta ní Ìdúmọ̀tà pátá red lẹ lọ jí yín ta sọ̀rọ̀. káàrọ̀ pé Mr. Olóòlù wọn ń kọjá tó obìnrin tó fẹ́ rọbí ẹ̀ gbọ́dọ̀ gbé lọ hospital àbí kí ni ìtumọ̀ tí ó ní ẹ bá pẹ́ bá wa kíyèsí bẹ́ẹ̀ dáadáa kọ́ balẹ̀ ọlá kó sàmójútó ẹnì kọ̀ọ̀kan wa. ọba àlejò ọlá you go explain taya no evidence. àfà wo ọmọọba Saudi lélẹ́yìí ó lọ sí London lóòtẹ́ẹ̀lì rẹ̀ ló kú sí ẹ máa parọ́ fún wa ẹ máa mú kinní kan ọmọọba Saudi gbogbo tí tẹ́níkà wa máa mú yẹn ọmọọba Saudi òun tún mí ìsì ẹ̀ papọ̀ ni ó ti pomi kọ́tà pọ̀ science student ó po ẹni tí po èbù ó pò pọ̀ ni ọmọ ọba Saudi nìyí tí wọ́n ti máa mú ní Saudi díẹ̀díẹ̀ tí àwa sí kí ló kẹ̀ wá mú London ló wá ó po oríṣiríṣi pọ̀ ni ibẹ̀ ló kú sí olórí ibú yín mélòó nínú yín ló sọ̀rọ̀ pàtó ọba Saudi ṣe tó bá pẹ́ bàbá wa ńlẹ̀ Yorùbá ni wọ́n ṣe mistake yìí pé wọ́n ṣe fàájì o ọba kan ṣe fàájì nílẹ̀ Yorùbá ó wá ṣe kínní kan ó ṣe fàájì yẹn ó wá kú síbẹ̀ ẹ ti kó ṣì jáde ẹ ti tan ring light ẹ ti mọ̀ ṣe bí olórí burúkú on the net ọmọọba Saudi ni wọ́n bí ìyá yín rẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ kí ti má bàjẹ́ àwọn owó tó ń fún yín Saudi wọ́n á búlọ̀kù ẹni tí yín ta nìyẹn ẹ̀yìn akéwù tọrọ jẹ ẹ lọ ṣiṣẹ́ ẹ kọ́ ṣùdà ẹ lọ kọ́ kápẹ́ńtà bí kẹ́ kọ́ bíríkìlà ọmọọba Saudi ni o obizi ọmọọba Saudi nìyẹn o ẹ̀yin olóṣì ẹ̀ ní sọ̀rọ̀ nípa ẹ̀yin ọmọ àlè burúkú jàtìjàtì ọmọọba Saudi science student tó pọ̀ oríṣiríṣi pọ̀ àwa ń lọ sí World Cup ní Saudi ní 2037 èmi ò lọ ṣe àdìfẹ́ lọ mú nǹkan ni a máa lọ mú nǹkan níbẹ̀ ọba Saudi ti sọ fún ọ bí ká máa bọ̀ ó ní ká wá mú anything wọ́n ti lè fún wọn ní World Cup 2037 àbí 2030 náà bẹ́ẹ̀ ṣe pàápàá ìtì ẹ̀ ti gbàgbé 2034 ni a máa lọ síbẹ̀ a máa mú nǹkan
a máa bò ó sórí burúkú ẹ ti ya wèrè lẹ́yìn àjẹ́ kí nìkan mo tó rí kan ló ní ẹ má ya fọ́tò 2034 à ń lọ 2034 à ń lọ sí Saudi à lọ ṣe hajj a fẹ́ lọ wo bọ́ọ̀lù ni a dẹ̀ máa gbó òróró dáná máa mú òróró ẹ lọ mọ́lọ́pàá wa ẹ ṣe gbọ́n tèmi ó pàpà sùn pé 2034 ni 2034 máa lọ mú nǹkan lẹ́yìn yẹn ká kó mi kalẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ẹ bá wa dúpẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ bá wa dúpẹ́ wọ́n yìnbọn sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n yìnbọn sí Àdìsá ọmọ Adéyẹmọ lára àwọn tí wọ́n láwọn jọ ìrìn èrò ẹ̀kọ́ Àdìsá fi wọ́n sílẹ̀ máa wò ṣe wọ́n fi wọ́n sílẹ̀ máa àmọ́ olóyè òun náà ló lè ṣe bẹ́ẹ̀ ṣá Ọlọ́run Sunday Ìgbòho náà ló lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn ìbọn síyàn ó wá ní kàn fonítọ̀hún sílẹ̀ ẹ jọ tẹ bá lágbára bíi Sunday Ìgbòho lára àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé yín ẹ jẹ́ fẹ́ lọ rescue àwọn èèyàn nínú igbó ó wá gbé ìbọn wá dojú ẹ̀kọ́ yín káwù ẹ jọ kí lẹ máa ṣe because mo fẹ́ sọ̀rọ̀ kọ́ máa ní Yorùbá wù ní ti burú jù èmi mo burú I am a very nice person èèyàn tó da ni mí èèyàn tó yẹ pé ó ṣe é bá ṣe ni mí bí ṣe wà yìí tó bá sọ pé ó da wàá mọ̀ pé Ọlọ́run dá àwọn kan extraordinary dídá èmi dá ní extraordinary ó fẹ́ gbọ́ wọ́n dàbí tí mo dá a dé gbogbo à ń lékun sí yín ẹ̀ ń léjò sí wa èmi ò ń bá wọn dáṣẹ̀ tó bá lékun sí mi wáì tí màá lé ètò sí ẹ ìwọ tó wò tuntun tó lé eku sí mi wá expect kémi lé ètò sí ẹ I will never do that láyéláyé mi ó lékun sí mi wọ́n wá léjò sí ẹ lọ́wọ́n ò ní jẹ́ o ṣùgbọ́n mo àṣù ẹ bàbá Buhari ẹni àṣù ọ̀lù mo àṣù ẹ pé màá lé tiger sí ẹ màá lé lion sí ẹ màá lé anaconda sí ẹ màá lé gorilla sí ẹ ẹjọ ẹ bàbá mi ó dáa ibi tí inú tèmi dá dé tó bá lé eku sí mi tèmi ò lè lé ejò sí ẹ láyéláyé màá lọ sí zoo tó nípọn jù nínú ayé màá ní kó bá mi ṣí gbogbo ẹranko tó wà ń bẹ̀ sí ẹ wọ́n wá ń kọ́kọ́ bẹ̀ kọ́ jù sókun tí á yẹ ilé kù sí mi mo lé ejò sí Àdìsá sọ̀rọ̀ wọ lọmọ Jésù. ìpínlẹ̀ ni mo bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ bí ìgbà náà. mo ń sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀mù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la. kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn wọ́n ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yìí tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbọ́ lọ́dọ̀ wọn èmi nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàǹbá fún Júdásì ó lè lọ ṣeun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù wọn sì fún padà yọ̀ọ́lẹ̀ ó wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí sí rẹ bàbá ẹ̀mí ogun àbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tí wọ́n ní òyìn yìí nìsí tó orí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fèè tí mo dẹ̀mọ̀ kó o lè ṣe tọ́mọ̀ fáwọn Yorùbá tó ń tẹ̀lé wọn pa ọ́ nítorí wọ́n lè kọ́ fẹ́ pa wọn táwọn sì ṣe àwọn bílífù náà lọ́wọ́ bílífù nù mí pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọdẹ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ ní ẹmọ́ pa mo ní bọ̀wọ́ tó ṣe yẹ ọ̀dà. ẹgbọ́n mi tó lóye sọ níbẹ̀ yẹn inú gbó rìsáàfù wọn ti lọ gba àwọn píríncípà wálé píríncípà àtàwọn ọmọ tó ń ṣe bring back our children inú gbó rìsáàfù ní Odò Ọ̀yọ́ national park tí wọ́n ti lọ gba àwọn ọmọ yẹn wálé ara àwọn tí wọ́n tẹ̀lé olóyè lọ láti ilé ṣé mi ò bẹ́ẹ̀ ṣe bá mi ẹgbọ́n nǹkan tó lóye tó pé wọ́n ṣe fóun ẹ̀yìn tí ń pé ríra láàyè dá o àmọ́ yín o àwọn àmọ́ yín àtúnyìn mọ́ o ẹ̀yìn tí ń pé ríra láàyè dá gbogbo yín lẹ́ ó fara gbẹgbá àmọ́ yín olóyè ayé Jésù ló yẹ kẹ́ wá sáyé kò sáyé tẹ wá ògún gbọmọ àní kàn dì ẹ mọ jù ẹ wo tó bá yẹ pé ẹ̀yin ni kí lẹ máa ṣe mi fẹ́ bàbá ní Yorùbá I don't want to
ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ Olóyè bàbá Jésù sọ̀rọ̀ bàbá Jésù èmi máa dágbára bí Olóyè máa wá dá ìlú ẹkùn kalẹ̀ wọ́n máa sọ fún yín pé ẹ bá ní fún yín lóògùn ẹ bá ní kẹ́bi tó ń jẹ fún mi ẹ bá fi tó ń jẹ fún mi tí máa jẹ júdásì èmi tó pé máa dágbára bí Olóyè tí máa ní kẹ́bi búra ẹ ní búra pẹ́yìn nìkan màá ní wàá búra tọmọtọmọ ni tí nǹkan tó ní ẹni kódà níbi ìbúra yẹn màá tún ní kó mú gàràtọ̀ bíi 2 mẹ́ta wá tó lè kú pẹ̀lú ẹ̀ tó bá ṣe nǹkan sí mi báyìí àti wọ́ àti ọmọ àti ìyàwó àtọkọ àti gàràtọ̀ ẹ̀ wọ́n sọ fún gàràtọ̀ ẹ̀ pé tagbé kalẹ̀ yìí o tó o túrọ̀sì ẹ̀gbẹ́ àbábù rẹ̀ tó jẹ́ máa kú po ohun tó gbọ́dọ̀ máa fi búra fún yín Yorùbá wuyì ẹ̀dọ́ Jésù kìíní kan you go explain taya Olóyè you go explain taya àwọn wèrè yìí wọn gbọ́ anything wọn rẹ́dí àti pa anybody wọn gbọ́ nǹkan wo you go explain taya Olóyè sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. mo ń sọ fún àwọn tó tẹ̀lé mi ẹ bá fọ́ọ̀mù sóúnjẹ tẹ́ ẹ pa mí ẹ sùn kún lọ́la. kódà èyí tí wọ́n ní kọ́ lọ yìnbọn sí mi látẹ̀yìn mo ní bàbá lè ṣe ọ̀dà ṣùgbọ́n tó bá yìnbọn yìí tí ọba ṣiṣẹ́ ọ padà sunkún lọ́la tọ́lá àwọn tó ní ọba àwọn yìnbọn yẹn ọ padà yẹ̀yẹ́ wọ́n ní ó sì bẹ́ẹ̀ fáwọn náà nípa ìgbà lọ́dọ̀ nìyẹn Jésù Kristi èṣù tí ó sì jàmbá fún Júdásì ó ní lọ ṣeun tó ṣe Júdásì rẹ̀ padà sunkún torí ààyè ohun tí Jésù mọ̀ sí fún padà yọ̀ọ́lẹ̀ ó wà bú sẹ́kún kọ̀rọ̀ pé owó tó àwọn wèrè yẹn tó padà gbówó tán fún gẹ́gẹ́ bá gbówó wá nígbà wọn lò tán àṣírí ṣe rẹ̀ bàbá ẹ̀mí ó gún àbá mi wọ́n tọ́ wá lọ yìnbọn tó ní òyìn yìí ní sí tó orí ṣe ọkùnrin yóò dùn ọlọ́ra ìdí nìyẹn tọ́ba tó wá lọ fèè tí mo dẹ̀ mọ̀ pé òdò sí tọ́mọ̀ fáwọn ìwò tó ń tẹ̀lé wọn pa ọ́ nítorí wọ́n lè kọ́ fẹ́ pa ọ́ táwọn sí ní àwọn bílífù náà lọ́wọ́ bílífù náà mi pé orúkọ mi làwọn fi ń ga ó yìnbọn yẹn láàrin wọn wọ́n sọ pé mistake wọ́n dẹ̀ pọ̀ wàláì wọn pọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a lọ ní gbó ìsáàfù yẹn ìkan yìnbọn ní àti fúlà tó bá ọdẹ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa wọn mọ́ pa mo ní bọ̀wọ́ tó ṣe yẹ ọ̀dà o ó ní mistake ni mo yà kì í ṣe mistake o mistake ló wá gbé bọ́ báyìí lóyìn sí wa ń kọ́ lórí mistake wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn wọ́n bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi nígbà tó yẹ pé ẹ̀mọ́ àwọn tá a fẹ́ lọ bá jagun àwọn àṣàṣì bandits náà wà lọ ìyá àfilẹ̀ ẹ̀mọ́ pa tá a bá pa àwàlà bí tá a bá pa sí bísí wòlé á ní bandits pàpà nínú reserve làwà kò sẹ́ni tí ó béèrè. lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn náà tún wá padà tán. lẹ́yìn ìgbà yẹn làwọn yẹn wá ya bò wá wọ́n ṣe ẹ̀rí báwọn. kálá ti bẹ̀rẹ̀ wàhálà ń bí eléyìí àwọn lókùlókù náà dé kí la fẹ́ mọ wíìlì sí. ṣùgbọ́n dẹ̀ padà tó wá bá àwọn èèyàn. ẹ̀dẹ̀ olókùn ẹ̀ fi sínú ọkọ̀ kó mọ́ wíwọ̀ títí tá a fi jàtọ̀ tá a jàtọ̀ gbọ́dọ̀ àmọ́ pẹ̀lú ọyẹ bá a ṣe jàtọ̀ àgbẹ̀dẹ́lé bó ṣe pẹ̀lú ìtúlẹ̀ ni mo bá tiẹ̀ lọ wọ́n tẹ̀lé wa lọ bí ìjàmọ́ àti sí ọba wọn. nígbà tó lọ́wọ́ pé yóò pa wá bó bá di ṣe náà ìjọ yẹn náà ní ìsìn òun ni ó ti ṣẹ̀ sí tọ́lá àwọn ọ̀tọ́ rẹ̀ ó ti gbé sépè bàbá ọlọ́njẹ́ mi yóò kú ẹ̀ ní parí láíláí ọba tó fìfẹ́ mi sí yín lọ́kàn ní yọ. Olóyè má bínú o mò ń wò yín bí kí n dà yín gbà jù Ọlọ́run bí ṣe ń wò yín yẹn mò ń wò yín pé kí n ní agbára kí n wọnú tẹlifíṣàn wa kí n kọ́ fún yín ní blow lẹ́nu Olóyè mò ń wò yín bí pé kí n bò yín kí n ṣáà máa gé yín jẹ ẹ ti rí ìjà ọlọ́bẹ̀ rí ìjà ọlọ́bẹ̀ pé màá kọ̀ pàdé màá kọ̀ máa gé yín jẹ máa bí Yorùbá wuyì kí ni mo ṣe fún ẹ mi ní sọ̀rọ̀ màá kọ̀ mi máa gé yín jẹ ni ṣe ẹ wo plan bóun ṣe yìnbọn yẹn tán ìbọn bá àwọn míì o àní máa bá àwọn yẹn fún yín ni o pàtàkì yẹn ń ṣẹlẹ̀ ó bá àwọn kọ̀ọ̀kan fọ́n sáwọn kọ̀ọ̀kan lára o táwọn ọmọ yẹn ò bá jẹun kánú kọ́ ti jàmùlà tewédú kú òlé tádísọ̀ bá dúró re bàbá ẹ̀ náà máa gbére lé ìyá ẹ̀ náà máa kọrin àti gbé màmá rélé gbogbo ẹbí ẹ̀ wọ́n tó yìnbọn yẹn ògùn ló máa pa ẹ́ Ọlọ́run fi wọ́n lẹ̀ wẹ́ẹ́ náà Olóyè dẹ̀ ṣe àbí ṣe dáadáa ṣá because wọ́n níbi táwọn tí ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ làwọn bandits yẹn ti ya bò wọ́n nínú igbó reserve kí yẹn kó máa wẹ̀ tẹ́ ń pè ní Fẹnuwu gate kó máa jẹ́ tí pé nínú igbó reserve yẹn o tó ti lọ gba àwọn principal wálé o Àdìsá Fásitì 8 pẹ̀lú àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn Nigeria military pẹ̀lú àṣẹ Àkànbí ọmọ olódò ilẹ̀ bàbá mi Àkànbí ò ní ṣubú dànù
adúpẹ́ wípé ó jẹ́wọ́ ọmọ Yorùbá ó ṣàtìlẹ́yìn fún ọmọ Adéyẹmọ. Ṣùgbọ́n olóyè màá ní káwọn yẹn bá wa dá sí káwọn yẹn bá wa dá sí because tí bá ní kí n máa sọ bínú mi bí ṣe ń wò yín báyìí wípé kí n mú yín sọ́wọ́ ni olóyè but you know I love you ṣá tó pé I love you àná fi mú ẹ sọ́wọ́ pẹ́pẹ́ ni tí mi ò nífẹ̀ẹ́ ni olóyè ó yẹ kí n fly wá sáré tí Ìbàdàn ni kí ti fi pankẹ́rẹ́ sínú aṣọ kí kọ́kọ́ pàdé kí kọ́kọ́ kó yín ní pankẹ́rẹ́ yọkan kí máa wá gé yín jẹ kó máa bẹ̀ pé Yorùbá wuyì kí ló dé kí ni mo kàn fẹ́ gé yín jẹ náà ni what kán jù sínú mọ́tò nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ogun gbọ́ nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni nǹkan máa ó lè má kú o ṣùgbọ́n nǹkan máa ṣẹ̀ ní ẹ̀ ṣáá ni kó máa lọ ó dá bóyá àwọn òjà tẹ ẹ bọ kẹ tó kú òlé wọn ní bí a kò máa lọ ni ìyá wa bàbá wa ẹni ìtàn ẹ ṣe gan ọwọ́ yẹn wà lọ sókè kò ṣẹṣẹ àmúra òkè ń bẹ thank you for the super sticker ọwọ́ yẹn wà lọ sókè mo dúpẹ́ gan God bless you I love you ẹ ṣe gan àwọn èèyàn bá wa dá sí ní sàmì ọsí ń pè látẹkàn ṣùgbọ́n àáfà yẹn ó yẹ kó rí mi máa gbóná àáfà ẹni òfò yẹn ó yẹ kó rí mi àáfà ẹ ti ya wèrè ni Olúbàdàn tiwa odidi Olúbàdàn ayé àáfà yìí màmá bàjẹ́ o àáfà kò máa ní dáa fún yín sáà kò ní dáa fún ẹ àáfà ògún gbọ́ Olúbàdàn tiwa ló call out àwọn ọmọ ẹran yìí ẹ bá gbọ́ sókè hello a ti gbé kọ́ọ̀lù yín o àáfà call out Olúbàdàn tíya àáfà orí ìyá tó bí ẹ ò pé ìyá tó bí ẹ lè pàdé Olúbàdàn kó sọ̀rọ̀ ìyá tó bí ẹ ni mo sọ àáfà ó lè pàdé Olúbàdàn kó lóun sọ̀rọ̀ tó bá ti bí ìyá rẹ̀ tó lóun bá ti jáde lọ pàdé olóòlù ní ká ìyàwó ẹ̀ kó lọ pàdé olóòlù káyé ẹ̀ lè bá bàjẹ́ fáínálì adùnkọrin àti gbé bàbá rélé àti gbé ẹlẹ́hà rélé kí á yẹ ẹ máa wá láti Mali láti Sudan ẹ máa disturb wa lórí ilẹ̀ wa àrà ló máa pa yín máa disturb ẹ láti ẹ lọ Sudan tẹ̀sí wá ìwèrè burúkú yìí ẹ máa gbóhùn sókè bàbá mi ẹ̀ ní jáàmù orí mi ń gbóná sẹ́ẹ̀ olóyè tí wọ́n á fún yín ní blow ẹ̀ ní jẹ́ tán ẹgbóhùn ẹ̀ ohun trọ́bù wà lára mi lẹ́yìn o ẹgbóhùn sókè wàláì bàbá trọ́bù ni mo bá jí bá yín fa wàhálà olóyè máa bá yín fa wàhálà gan ẹgbóhùn sókè. Yorùbá ò ṣe rí oyè ọ̀rọ̀ àfáàyè ẹ jẹ́ ká fi sẹ́nu dákẹ́ tó bá jẹ́ pé ọjọ́ Jímọ̀ ni táwọn bá ń kírun lójú títì tó bá gbé ẹ tó láboyún bọ̀ kí ló dé táwọn máa ń kírun lójú títì. ó lọ sí wọ́n lùyàn pa wọ́n lu onímọ̀gbọ́n parí wọ́n lu onímọ̀gbọ́n parí kókó sọ̀rọ̀. wọ́n máa kírun lójú títì wọn ò ní jẹ́ káwọn èrò ráyè kọjá ẹ tó bá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa kọjú ìjà sí. wọ́n máa lù pa ni ànábì nìkan pa ni àwọn wèrè. ànábì nìkan ibo ni o tẹ́ rí ẹ̀sìn wọn ẹ̀sìn kólekóle ni. ẹnu mi dùn ọdún bíi ẹjọ́ tí mo ti gbọ́ prógámù yìí bí mo ti gbọ́ prógámù yìí lálẹ́ ẹnu mi dùn bẹ́ẹ̀ ti fún àbáyẹ fún lọ́rọ̀ kọ́nà jẹ́ kó rí fídíò yẹn fídíò tẹ́ ẹ bá mi láìkì ẹ bá mi láìkì ètò ẹ bá mi tàgì àfáà yẹn tó bá bí ìyá rẹ kó gbì tó sọ̀rọ̀ má bí ara ìyá rẹ kó gbì. o láìkì bẹ́ẹ̀ ṣe gba lóhùn gidi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ gba lóhùn gidi ẹ tẹ́ sí lójú dáadáa rọ́bìtì ní gbogbo yẹn náà. àwọn bàbá ti wá. ó máa sọ̀rọ̀ sí Olúbàdàn lọ́hùn. sẹ́kọ́ndé ilé tó sọ̀rọ̀ tí ó yànbọ̀ sí Olóyè Sunday Igboho tó bá jẹ́ mi ni òun tẹ̀mọ́ Olóyè Sunday Igboho. tó bá pẹ̀yìn ni kí lẹ máa ṣe tó bá pẹ̀yìn ni kí lẹ máa tẹ́pẹ̀yìn ni Sunday Igboho kí lẹ máa ṣe. ìwé mi máa pa ni o ó máa pa ni o ẹ máa pa ó ti tán case close. àdìyẹ dàbí lóògùn màá fọ lẹ́yìn màá tún dídí ẹ̀ ní òní jẹ́ kó ní èmi mọ́. ẹ ṣe dáadáa. màá fi ṣe sáǹpù olùmí ò ní lè dán wò mọ́. ẹ máa bètò lọ. à ń bà bọ̀ mo gbádùn. ẹ ṣe. tó bá pẹ̀yìn ni Sunday Igboho ọmọ tẹyọ kúrò lé àwọn adẹnugbó wa lọ yìnbọn sí mi. ọmọ náà ti máa dájọ́ kò kì í ṣàyẹ
ọmọ òṣùwò tiẹ̀ ni o fẹ́ pa mí o tó pa mí mo pọ́nu ńlá o bojú wẹ̀yìn mo dọ̀bálẹ̀ o tún wọnú gbó o lọ jẹ́gba wàláì nà láì ẹ kú dédé àsìkò ìṣẹ́jú mẹ́ta ni mo bá máa lò lẹ́yìn ẹ ṣeun ogun máa pa gbogbo wọn ni ẹ ṣe jàre à ń gbọ́ yín o 3 minutes fi ń count sa o. àbọ̀ ẹ̀ tètè dá mi lóhùn ní ẹ̀ka lẹ́mọ̀ ẹ̀ka. à ń dá yín lóhùn ẹ ṣeun. ẹ rà mí ọlọ́run bá yín. ẹ ṣe ìgbìmọ̀ rẹ̀. gbogbo ẹ̀kọ́ lọ. ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ọ máa pè yín padà níṣẹ́jú kọ̀ọ̀kan ọ máa pè yín padà. ẹ̀yin tẹ́ ń pè ẹ stop ọ máa pè yín padà bàbá wa ẹ máa sọ̀rọ̀ yín ọ máa bẹ̀rẹ̀ 3 minutes yín sí. ṣe rí aláwọ̀kọ́ lérí ọ̀rọ̀ mi ni pé adúpẹ́ fún ọlọ́fún àbá àti Sunday Igboho torí ń gbàdé mi náà tí mo gbọ́ gbogbo nǹkan tó ṣe mú ní nígbàwo sígbàwo ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́ ṣé ọlọ́run ò jẹ́ kí kárí àìdá lérí gbogbo àwọn tí wọ́n bá ń gbèrò sí wọn orí wọn láti máa gbọ́ èrò aburú láti máa gbá ẹ̀dá lágbára Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹnikẹ́ni ọjọ́ ọmọ Yorùbá ni o ọjẹ́ àjòjì ni o ọjẹ́ ọba ni o ọjẹ́ àfáà ni o ọjẹ́ pásọ̀ ni o ó so níṣẹ̀ṣe ni o àtẹni tí ò ṣe ẹ̀sìn kankan o ní bá ń ro ibi sí bàbá àti Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ẹ lọ yìnbọn fún láti máa gbọ́ àìdá láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run àdúpẹ́ fọ́lọ́run tó kí n sọ̀rọ̀ lérí àáfàá yẹn sẹ́rí màmá mi kì í ṣẹ̀bi àwọn àáfàá yẹn Ọlọ́run bá ń gbọ́ kì í ṣẹ̀bi wọn o sẹ́rí àwọn bàbá wa báwa ti ń pa àwọn bàbá wa lébọ̀ àwọn ọba wa àtàwọn tí wọ́n sọ bá náà bàbá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tó bá ṣe wípé báwa ti ń pariwo tó wọ́n bá gbọ́rọ̀ sáwà lẹ́nu ni àwọn ará bíbá yìí wọ́n tó kẹ́kẹ́ ń pera wọn pàápàá ṣe bí ìjọ wo ni wọ́n ṣe èèmọ̀ tí wọ́n ń ṣe ẹ̀pẹ́ tí ìkan nínú wọn tó ń sọ fún padà wípé àáfàá ni bàbá ọba. Olúbàdàn náà gbà wọn láì tán lọ dìde kí Olúbàdàn dìde lọ kí wọn lọ ká àwọn ẹrú. tó ti ṣe wípé lọ́dọ̀ ọba ẹ̀mí àti tiwọn tó bá fẹ́ lọ kí báyìí ìmárùn ni ó ti máa kúnlẹ̀ wọ̀wọ̀wọ̀wọ̀ lọ. àwọn bàbá wa tó bá ṣe wípé wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu ni gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí kò ní máa ṣẹlẹ̀. àsìkò ti tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu báyìí. àsìkò náà sì rèé nítorí wípé tí wọn bá mọ̀ irú àwọn nǹkan rádaràda báyìí gan-an ó dàbí wípé òye ò ní fẹ́ yí àwọn náà dáadáa nítorí wípé nílẹ̀ Yorùbá àwọn ìṣẹ̀dálẹ̀ wa ìtọ́ bá jẹ mọ́ ẹ̀sìn mùsùlùmí ẹni tí bá kẹ́ sí ẹ̀sìn mùsùlùmí kò tí ẹ̀tọ́ sí ipò ọba wa gan nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà wa ní táwa dé bá gan táwa gbẹ́jú bá ìdí jẹ́ kìrìsìtẹ́nì o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá ìdí jẹ́ mùsùlùmí o kò lẹ́tọ̀ọ́ láti máa gorí àpèrè ọba wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àṣà titiwa ẹ̀sìn titiwa nítorí wípé kìí ṣe ẹ̀sìn mùsùlùmí iná láti ṣèdálẹ̀ ilẹ̀ wa kìí ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. àwọn mùsùlùmí yìí gan tí wọ́n ṣe rádaràda yìí gan ìgbàwó lẹ́sìn mùsùlùmí ọ̀hún gan dé gan ọwọ́ ajé bá ẹ̀sìn kìrìsìtẹ́nì gan ni ẹ̀sìn mùsùlùmí ọwọ́ ajé bẹ́ẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àwọn kìrìsìtẹ́nì tó ṣe báwọn ní ọkọ̀ dé gan àwọn mùsùlùmí yìí náà ní sá. àwọn náà ní anábì ní apá olórí burúkú. bẹ́ẹ̀ náà nìkan lórí láyà tó lọ Ọ̀ṣun Òṣogbo kí n lọ sọ pé kì í ṣe ní Ọlọ́run àní kí n bá tó bá ti pẹ́rù ní ìwé àbẹ́ nírú dọ́nà ni òkú ẹ̀ ni wọn ọba gbé kò bẹ́ẹ̀ Ọlọ́run bá gbọ́. ẹ ṣe bàbá wa kàtó gbé kọ̀lẹ́. òkú ẹ̀ iná ni wọ́n gbé kò bẹ́ẹ̀. ẹ ṣe kàtó gbé kọ̀lẹ́ lè. Ọlọ́run bá gbọ́ gbogbo pátápátá ó
sọba ni o lọ́wọ́ nínú pé kẹ́ ẹ máa fi ẹ̀sìn mùsùlùmí kẹ́ ẹ máa fi dalẹ̀ Yorùbá rú ẹ parẹ́ máa yẹ náà tọmọtọmọ ni ó bá sọba lọ jẹ́ ni o pẹ̀lú ọ̀bọ náà tọrọ ọba tí ọba wúwo ọba èpè lọ yẹ kéèyàn máa gbèsè ó ṣe pásítọ̀ ni o. a ní rí jù báyìí lọ lórí ètò ilé nìyí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.